Mo ń ṣe fídíò yìí nítorí iṣẹ́ kan tí mo rí. Mo ní contact ẹni yẹn lọ́wọ́, bẹ́ẹ̀ mi ìfẹ́ interfere. Kó má dàbí pé ò ń ṣiṣẹ́ tiẹ̀, èmi náà ń ṣiṣẹ́ tèmi. Why will you be interfering on my iṣẹ́ every time? And I understand. Èmi náà understand bóyá máa ń rí nígbà tí èèyàn kan bá ní mo rí fídíò yín kan tẹ́ ẹ sọ báyìí, kìnìkan ní like because social media is a wide place. Ojú ọ̀run dẹ̀ tẹ́ yẹ fò láì fapágbára. So ìyá yẹn ṣàlàyé nínú fídíò yẹn pé obìnrin kan ó lọ́kọ òun pàun tì kò bóun sùn, ọkọ òun yẹn dẹ̀ ní pásítọ̀ ni, so òun dẹ̀ ti wá wọ̀rọ̀ kọ̀ ṣàdá, òun ti rí èèyàn kan tó yọ̀ǹgì tóun bá sùn tóun kìnìkan. Ìyá yẹn wá ń sọ emotionally nínú fídíò yẹn pé ìgbà tán ní wọ́n ń ti àwọn ọkùnrin síta, ṣán tún ti ń ti àwọn obìnrin náà síta báyìí ni, àmọ́ wá ṣe o, kí là wá ṣe. Ẹjọ́ máa ṣe rí tẹ́ bá fi emotion kún iṣẹ́ tẹ̀ ń ṣe yìí, it is well ni o. We understand the fact wípé ní àwọn obìnrin míì wà tó yẹ pé majority àwọn obìnrin especially àwọn tán wà religious wọ́n máa ń gbé òbò sá fún ọkọ wọn. Gbogbo èèyàn ló sì mọ value òbò nínú ayé ọkùnrin. Láṣẹ ni ó yẹ kọkùnrin tọkùnrin bá máa ronú láyé yìí, ìrònú tí ó rò òbò gbúdọ̀ sí bẹ́ẹ̀. Ìrònú pé bàbá kú délé àmọ́ bóyá àròbòdò kò gbúdọ̀ sínú ìrònú ọkùnrin, torí gbogbo responsibility, gbogbo family, gbogbo bẹ́ẹ̀ ṣe jẹ bẹ́ẹ̀ ṣe mu, gbogbo ẹ̀ inú ọpọlọ ọkùnrin ló wà. Gbogbo bí business ẹ̀ ó ṣe tún gòkè tí ó tún rówó sí, ìyẹn fọkùnrin tó wà responsible. Ìrònú ìbànújẹ́ òbò kò gbúdọ̀ sínú ayé ẹ̀. Láṣẹ ni ó yẹ kọkùnrin máa ní òbò standby tó jẹ́ òbò tí ò ní mọ̀ bẹ̀bẹ̀ kó tó dó. Ìdínú tọ́lọ́run fi ní ká mọ̀ níyàwó. So ìrònú òbò kò gbúdọ̀ sí nínú ìbànújẹ́ ọkùnrin. So tí obìnrin bá ń gbóbò, a mọ̀ pé obìnrin percentage obìnrin tó ń gbóbò pamọ́ ó pọ̀ ju percentage ọkùnrin tó ń gbókó pamọ́ lọ. Ṣé wá rí fídíò yẹn mà? Ṣé ẹ rí obìnrin tó sọ fún yín pé òun ti lọ ń ṣe zìnà, òun ti lálẹ́ tóun torí ọkọ òun fẹ́ obìnrin kan, obìnrin tó dẹ̀ ń fẹ́ yẹn òun purọ́ pé secretary ni, àwọn àmọ́ pera wọn máa ìdíà kìnìkan. Àwọn ọ̀rọ̀ kan wà nínú ẹjọ́ tí woman yẹn rò fún téèyàn lè flag. Kò sí ọkùnrin tó máa yan àlè táyàn dójú ìyàwó ẹ̀. Wọ́n lè máa ṣe dójú ẹ̀ o, bẹ́ẹ̀ kò wọ́pọ̀. Majority ọkùnrin torí ẹ̀ bá pé wọ́n máa ń ṣe codedly ni. Àwọn obìnrin míì wà, they can swear with their life pọ́kọ àwọn ò ní girlfriend and the husband has. Bẹ́ẹ̀ ó mọ̀ bó ṣe ń package ara ẹ̀ ni. Èyí tó wá rojọ́ fún yín yẹn mà, ó fi emotion sí ni. Tẹ́ ẹ bá fi emotion kún iṣẹ́ yìí, wọ́n ní ṣó ti ṣe ọ́ rí. Mo ti treat case kan bẹ́ẹ̀ yẹn bóyá bíi around February. Bí woman yẹn náà ṣe kẹjọ́ wá nù. Mo ń sọ fún àwọn tájọ wà tájọ ń ṣiṣẹ́, mo ní pé I needed to get this person's contact o. Torí bí mo wà mo lójú àánú gan. Even àwọn tán súnmọ́ mi mọ̀ mí pé part of ojú àánú tí mo mọ̀ ní I can carry the whole money I have and use it to do giveaway and be looking for how to recharge my phone. So bóyá sọ̀rọ̀ yẹn èmi wà very very emotional. Bẹ́ẹ̀ ṣe rí tẹ́ ẹ bá iṣẹ́ ìdé level kan, tẹ́ ẹ bá jẹ́ kí emotion lọ wá bí jòkó sí, Ọlọ́run mọ́ ṣèyàn láláìmọ̀ ṣe. Bó ṣe wá hun rọ́jọ náà nu, o kò dáa láti bí ọdún 9 ló ti pa òun tì, àwọn obìnrin ní ń kó, igbá kan ní ń ṣe, àlè ẹ̀ pọ̀, igbá kan àwo kan. Mo wá wò wípé kó mọ́ dàbí pé èèyàn fárí apá kan, mo wá ní kó fún mi nọ́mbà máa yẹn. Unfortunately, ìgbà tó máa send nọ́mbà sí mi, àṣé ọ̀tọ̀ ní nọ́mbà ẹni tó send sí mi. Mo wá pe ẹni yẹn, ìyẹn náà wá ń sọ̀rọ̀ bí èèyàn burúkú. Ó ní òun pátì nìyẹn, kò dẹ̀ sí nǹkan tó kàn ń, igbá kan àwo kan. Ó ṣáà ń sọ̀rọ̀ yẹn, mo wá ní àpé ẹni yìí, èmi kan conclude pé the man is a narcissist. So I told her to be praying that tó bá ní ìyá kó sọ fún grandma pé báyìí, tó bá ní pastor kó fẹjọ́ ọkọ ẹ̀sùn pastor yẹn, she should just continue to pray. Fine, I understand wípé nature ń gbà mí, ìmọ̀ mú kó bó oṣù ọkùnrin is part of nature. Àwọn problem tá à ń kàńtà yìí ọlá wípé à ń impose man-made theory léra wa lórí ni. Fẹ̀kàn tẹ́lẹ̀ ọkùnrin ò wá wired and designed láti jòkó tó bò kan yàtọ̀ fáwọn exceptional ọkùnrin. Nígbà míì nature bá tí ibẹ̀ yẹn bá sú ọkùnrin tó bá ní gap tàbí tó bá ní space tàbí tó bá gbàwẹ̀ tó travel tó fúnra wọn ní space, he can need those gap for him to rejuvenate his interest again. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. After oṣù kan, I think the case came up again and I got a call. The real husband, the gangan now called me pé àwọn ò like bí èmi ṣe wá fárí apá kan lórí ọ̀rọ̀ téèyàn. Àṣé gbogbo conversation wa, gbogbo voice note wa, gbogbo everything ló wá rí lórí phone woman yẹn. Mo ní ṣe bí mo pè yín, ti ẹ̀ fún mi l'audience. Àtèmi àtàwọn tá a jọ wà níbi tá a wà gan, they were all saying that pé for a woman to survive under this man, pé hey woman yẹn, she has been through a lot. Bàbá yẹn lóhùn
ohun ìpè ń rí mo ní mo pè é last month tí ó ní kí n jọ ṣé mo lè forward number yẹn mo ní ó wà on professional mi lè forward ẹ̀ ọjọ́ yẹn ni mo tó mọ̀ wípé the person I spoke with kì í ṣe ọkọ rẹ̀ the woman manipulated and sent me the number of bóyá kan náà àwọn àlè ẹ̀mí mọ̀ wọ́n ti jọ plan fíìmù yẹn máa yẹn wá sọ fún mi pé permission to switch to video call mo wá ṣẹ̀ṣẹ̀ wá rí ó wá fi frame picture wọn wedding picture wọn hàn mí pé òun gangan rèé òun ò kí ẹni tí mo bá sọ̀rọ̀ yẹn because the person I spoke with ẹni yẹn sọ̀rọ̀ fluently but this man stammers the real man gangan the husband gangan yẹn stammer díẹ̀díẹ̀ ni mo fi mọ̀ pé the person I spoke with was different from this man. That is how manipulative a woman can be. Wo ṣe rí àlè tó sọ fún yín pé òun ti ń yàn kó tó wá yẹn mà ó máa dá lé lórí pẹ́yìn lẹ́ni kò ń lọ́mọ ìyàn lè yẹn ẹni burú mọ̀ ẹni máa sọ fún un ló ń wá kó lè sọ dìjà àlè tó ti ń yàn òun kó tiẹ̀ tó kọ́ńtàtì yín yẹn mà ó máa lẹ́yìn lẹ́ni kò ń mọ̀ yàn kò ní lóun ti ń yàn kó ń tó kọ́ńtàtì yín tẹ́ ẹ bá lè fi motion kún iṣẹ́ yìí ọlọ́run ò ní jẹ́ kí èèyàn orí aburú tó bá jẹ́ kéèsì méjì péré lẹ ṣe láti January to December tẹ́ ẹ bá ń ṣe last year review ní next year January ẹ mọ̀ pé at least you were able to record 2 successes in line with that. Mi ò láwọn obìnrin míì wà tán fìyà oko jẹ o obìnrin tó ń jìyà oko tó dẹ̀ wà nílé ọkọ ó wà but kì gbọ́n wọ́pọ̀ èyí tó wá manipulate torí pé ó ti rí pé ẹ̀ ń sọ̀rọ̀ àwọn obìnrin tó ń fìyà òbòjọkùnrin lòun náà ṣe wá fabricate ẹ̀ tẹ́ ẹ̀ bá ní kó send contact ọkọ ẹ̀ yẹn kẹ́ ẹ pé ọkọ kẹ́ ẹ bí léèrè reason why tó abandon rẹ̀ she herself ó lè mọ reason tó tọkọ fi abandon òun kò ní sọ fún yín at the end of the day tẹ́ bá tún sọ ọ̀rọ̀ yẹn dé ṣàlẹ̀ kòkò woman yẹn àdàlẹ́ yín lórí secretary tó ní woman ọkọ òun fẹ́ ó lè ní ọkọ òun ò fẹ́ secretary mọ́ ẹ̀yìn ní tó ń fẹ́ nísìn live and direct torí lẹ́yìn náà fẹ́ yílé wa lórí ọjọ́ tí mo the day that woman that the real husband the gangan called me tí mo ṣàjiyàn pé I called you I spoke with you ìgbélẹ̀ ń já mọ́ wa conversation yẹn is still on my other device máa yẹn ní láyé àwọn kọ́ ni mo pèsè ìgbà tí wọ́n wá ní permission to switch to video call àwa méjìlá wà bẹ́ẹ̀ wọ́n wá switch sí video call wọ́n wá gbé kámẹ́rà wọn lọ síbi picture wọn àwa rí i pé this is our correct husband gangan ìgbà tó dìrọ̀lẹ́ mo wá pé woman yẹn padà mo ní madam kí lè tẹ́ ẹ parọ́ fún mi èmi tún fi wò pé kí n má fàárí apá kan I asked you to send me your husband number I will call him this woman paid for all these services o kọ́ ọmọ purọ́ kọ̀ sí tún mọ́ sanwó kọ́ ọmọ pay for charges torí èmi ń pe third party free I no dey do am free like before and you send somebody's number to me mo dẹ̀ tún pe ẹni yẹn àjọ sọ̀rọ̀ over 30 minutes not knowing pé ọ̀tọ̀ lẹni tẹ́ only was that the reason why you and your PA you are doing video call ṣé PA tèmi fẹ́ fi ọkọ òun ni mo lẹ́ẹ̀ ní lẹ́ti dọ̀rọ̀ lé PA mi lórí whatever my PA does she did it on my behalf èmi ní kẹ́ ẹ̀ dá lé lórí pé mo ń ṣe video call mo fẹ́ fọkọ yín so don't be deluded woman yẹn tó wá jẹ́jẹ́ yín lẹ́jọ́ kó sọ́fíìsì yín tó pè yín yẹn ó máa dọ̀rọ̀ yẹn lé yín lórí alẹ́ fẹ́ fọkọ òun ni ẹni tó ní ọkọ òun bá sùn tọkọ òun ò fi bá òun sùn mọ́ yẹn á pẹ́ nìyẹn tì á lẹ́yìn yẹn kọ́ tún lọkọ òun bá sùn mọ́ orí yín ló máa dá lé mà orí yín ló máa dá lé alẹ́ ń kọ́ lu ọkọ òun ẹ̀ ń bá sọ̀rọ̀ kò ní sọ pé òun ló ń wá mọ́ obìnrin tí obìnrin bá kí tó bá manipulate fún yín ọlọ́run ò ní jẹ́ kéyìn ò dàbí aláìmọ̀ṣe ẹ mọ̀ ra lẹ́mú ni ẹ mọ̀ túnra yín wò pé àní ọ̀rọ̀ yẹn níbi tọ́rọ̀ yẹn yí dé mo pé àbí kí n sọ fún Yalaje torí àmọ́ ya àwọn cases tí mo ti refer sí wọn tán dẹ̀ máa torí tèmi tán máa listen sáwọn èèyàn I'm telling you bí àbí kí n refer sí courtroom ni torí the way the man spoke mo wò pé wò lọ àwọn ilé ìmọ̀ burú àsọ̀tọ̀ ni àṣẹ́ni mò ń bá sọ̀rọ̀ kì í sọkọ rẹ̀ òun ló lọ wá fún nọ́mbà ẹni yẹn tó ti purọ́ fún yẹn tó ti manipulate tó ti sọ everything tó fẹ́ kó sọ so ìyẹn náà wá ń sọ̀rọ̀ bí èèyàn burúkú ó ń sọ̀rọ̀ bí aláìda ó ń sọ̀rọ̀ bí aláìbìkítà àṣẹ impersonation mo ní so you call somebody to impersonate ṣe ló ní is that the reason why you are videoing call where I call you are shaking kan and that person called on WhatsApp call bẹ́ẹ̀ ìgbà tí mo ṣàránṣan pé a ní mo pè yín sẹ́ẹ̀ mi mo I called you ó lóun kọ́ ni mo pè ó ló wá béèrè pé permission to switch to video call mo wá ní kó go ahead la tó wá ṣe rí frame picture ìyàwó tán ṣe la tó rí pé this is the real ọkọ gangan wàláì mo lọ jòkó ni tó rárá mi tutù tán pé so àṣé à ń tanra wa ni that is how deceptive and manipulative a woman can be don't be deceived ó yẹ kí n sọ̀rọ̀ fún yín WhatsApp ní mà but mi ò sọ kó má dàbí pé mo interfere too much on your videos on your work because ó ti máa pé fídíò yín méjì àbí mẹ́ta tí mo ti interfere
ìgbà tẹ́ ń sọ̀rọ̀ companion tí mo ní ẹ mọ̀ wulẹ̀ ṣe companion àdàpè àlẹ́ companion I interfered on that then tàwọn pastor's wife náà dì í ṣe kó mú àdàbí pé mò ń dà yín láàmú torí tó bá jẹ́ mi náà ni I will be feeling somehow pé èwo ló ń ṣàǹtì tó ń yọ mí lẹ́nu náà ó ń ṣiṣẹ́ ẹ̀ mò ń ṣe tèmi kíni so don't be deluded tóbìnrin bá mú story wá and make sure you get to the root of that story and the issue of pé abandonment kì í ṣe 100% lọkùnrin ṣé ẹ rí tí òbò bá lè kó mọ́ fún ọkùnrin àwọn ọkùnrin máa ń dọ́gbọ́n sí kán lè rí ojúṣe léṣe ìyàwó ilé tó naked ara ẹ̀ tó wá rí pókó ọkọ òun le most time kì í ṣe ìhòòhò ẹ yẹn ló le okó yẹn that erection come as a result of nǹkan tí ọkùnrin ti ní nínú archive ẹ̀ tó gbé sórí archive ẹ̀ it is psychological àwọn òbò tó ti ní nínú ọpọlọ ẹ̀ ló fọkàn sí tó fi ní erection tó ń wò yẹn kì í ṣe especially ẹni tó ti pẹ́ lé so tó bá jẹ́ òótọ́ ni story yẹn mà the only place tẹ́mi rí tọkùnrin yẹn ti jẹ̀bi ni pé tó bá jẹ́ pé òótọ́ ló ti ní obìnrin míì tán ló níyẹn àìwá lo capacity yẹn fún ti ilé mọ́ yẹn ló wrong bẹ́ẹ̀ ọkùnrin míì tó lọ ṣèta ó lè ṣe as a result of pé bóyá kó lè rí ojúṣe ti lè ṣe ṣe rí àwọn kìíní ìwà very very complex nature is very complex but ìwà tó wá rojọ́ fún yẹn ó fẹ́ jẹ́ kó tẹnu yín jáde pé equal right kò sí equal right fọkùnrin àtobìnrin tóbìnrin tó bá ká obìnrin mọ́ ọkùnrin lára ń sìn á níyàwó òun kejì ni ẹ sọ fún wa pé ẹ fẹ́ yàwó bá sọ fún iṣẹ́ ẹ̀yin lẹ́bà ń bọ́ yàwó tó bá kọkùnrin mọ́ obìnrin lórí ṣó lè sọ pọ́kọ òun kejì bóbìnrin bá lóun lọ́kọ méjì pọ̀ at the same time ṣé ẹ̀yin lè fọmọ yín sọ́rú obìnrin hùn ṣé ọmọ yín lè fẹ́ lọ lùdé ká ní ẹni ọlọ́kọ méjì pọ̀ rèé sọ lùdé lọ́dún ẹ̀ ṣé ẹni mọ́mọ yín bọ́ bá dá sùkúù lẹ́ẹ̀gan sẹ́mi ní mọ́mọ mi rerú sùkúù bẹ̀rù mélòó mo bí so obìnrin ò lè lọ́kọ méjì pọ̀ ó lè lé obìnrin míì wà tán bímọ sọ́nà tó ju ẹyọ kan lọ tí kì í ṣe bí wọn it is well understandable bẹ́ẹ̀ obìnrin tó mọ̀ pé bí tó ń wá òtẹ́hùn lọ́rùn ẹ má jẹ́ ó tẹnu yín jáde pé kó lọ ṣe nǹkan kan tó lòdì wọ́n máa ń wá justification fún wà aburú tán even kó sọkùnrin ló fẹ́ ṣaburú yóò wá justification tí ó yóò wá nǹkan kan ó mọ̀ wá rojọ́ yẹn fún yín so that ẹ lè justify ìwà zina títí ń wù kó tiẹ̀ tó wá bá yín rárá at the end of the day yóò wá ní pé ní ẹ̀yin lẹ́kọ̀ọ́hún kéèsì tí mo sọ fún yín náà it is this same woman ló sọ̀rọ̀ fún ọkọ nípa mi tí yẹn fi pè mí pé ẹni yìí kì í sàṣà ń jẹun and we spoke kí n tó mọ sọ pé ebi mo pè yín láwọn ìjọ wo I said I called you torí mo ní kán fún mi nọ́mbà ọkọ wọn kí n confirm wọ́n dẹ̀ fún mi ní lájẹ́ àwọn kan mo bá sọ̀rọ̀ èmi náà wá rí i pé that woman actually sent me somebody else's number to impersonate another ti sọ̀rọ̀ sẹ́ni yẹn lẹ́nu gbogbo ọ̀rọ̀ àlùfàǹṣá tó lọ́kọ́ mọ́ sọ sóhun kankan lẹ́ni yẹn náà ń sọ tí mo fi wò pé aláìdálẹ́ni tòótọ́ àṣé mò ń tanra mi ni so many things ló lè fà a man might be tired of that place because òbò kì í gbó ẹni tó lòbò ló máa ń gbó bẹ́ẹ̀ ó kó máa ń gbó with age varicocele á ṣẹlẹ̀ pyronide máa ṣẹlẹ̀ psychogenic erection òbò tó ti ń ṣàkẹ́ tẹ́lẹ̀ lè má ṣàkẹ́ mọ́ bẹ́ẹ̀ òbò kì í gbó because inú lòbò wà wrinkleness dryness tó máa ń ṣẹlẹ̀ as a result of reduction in estrogen and progesterone yẹn that dryness can be taken care of artificially but by nature okó máa ń gbó so okó sì máa ń mọ òbò tó ti ń wọ̀ for years so lè jẹ́ n tó ṣẹlẹ̀ sọ́kùnrin yẹn lábala àárín yẹn nìyẹn so àwọn ọkùnrin náà mo bá ṣe máa ń dọ́gbọ́n sí yẹn but it becomes an issue it will become a problem if the man has taken energy probably tó bá níyàwó méjì tó wá rí energy yẹn pẹ̀lú òbò míì tí ò wá lò fún tilé yẹn mọ́ it will become cheating on the part of that inú ilé zone bẹ́ẹ̀ pọ́ àbádọ́nù ẹ̀ kò tiẹ̀ sún mọ́mọ́ ẹ sì ti ṣe ó mọ̀ wá kú kọ́ọ̀pù story yẹn fún yín ni torí pé ó ti mọ̀ pé ẹ máa ń sọ̀rọ̀ àwọn ìyàwó tó ń gbóbò pamọ́ ló ṣe wò pé tóun náà bá sọ pọkọ òun gbókó pamọ́ ẹ lè ní kóun lọ́mọ ṣe zìnà obìnrin tó bá ṣe zìnà tó bá ka mú ayé ẹ̀rún so kò sí equal right let us know it and know peace can understand torí ẹ̀ á lajú wa kalẹ̀ á fẹ́yàn tó nífẹ̀ẹ́ wa bó ṣe pé ní bó bá tiẹ̀ fẹ́ ṣe misbehaviour kankan yóò make sure pé òun consider wọn náà so ẹ má tẹrí sí story tẹ́ ẹ mọ yìí kódà ẹ sọ fún kó lọ fẹjọ́ ọkùnrin yẹn sùn àwọn aláṣẹ ṣe bó níránṣẹ́ Ọlọ́run ni kó fẹjọ́ ẹ̀sùn aláṣẹ tẹ́ bá dẹ̀ fi ìpẹ́ fẹ́ handle case yẹn tell her to send you that man's contact and be very sure pé contact ẹni yẹn gangan ló send sí yín don't be deluded o lè send contact kan nú àwọn boyfriend ẹ àbáwọn àlè ẹ kó ní nọ́mbà ọkọ òun nù kẹ́ ẹ bóun pè
tí yẹn náà sì ló ń lọ́kọ ẹ̀ tí ó sì mọ sọ̀rọ̀ bí èèyàn burúkú tẹ́ fi rò pé èèyàn bu even kéèyàn fọkọ tí ọ̀dà gan kò sẹ́nì kankan tán so mọ́lẹ̀ síbì kan pé dandan lákò òjòkó bẹ́ẹ̀ ni àìmọye ìgbà téèyàn fẹ́ ṣiṣẹ́ tó jẹ́ pé online work èèyàn àwọn tó fẹ́ bá ṣiṣẹ́ ò láìkì ẹ̀ ó sì kúrò ń bẹ̀ kí n wá sọ̀rọ̀ àmì mọ́lẹ̀ kí n jòkó kí n sọ pé ní mo dúró tì wọ́n ever since I have left I have never had a better yesterday tó bá fi òpó tọ́nà máa treat ẹ tó fi òpó fẹ́ lọ because ó fẹ́ lọ dóko má bẹ́ẹ̀ òrùlé ọkọ kò sí justification kankan tó bá fẹ́ dóko wà á kúrò lábẹ́ ọkọ yẹn ni bẹ́ẹ̀ ó fẹ́ push yín kẹ́ ẹ lè legalize immorality fún àwọn ọkùnrin tẹ̀sí sọ no be say we decide ọkùnrin tẹ́ bá lọ wo gbogbo long run àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí it is all for the benefit of the obìnrin bẹ́ẹ̀ ọlá wípé ní gbogbo ohun tó ti rúbọ̀ wá lójú sentiment àti mindset tá a ti dàgbà pẹ̀lú tá a grow with kì í jẹ́ ká rí àwọn ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bíi pé obìnrin là ń defend ọ̀rọ̀ tèmi mi fẹ́ kí fídíò yìí gùn ẹ má jẹ́ káwọn obìnrin wà yín wọ nǹkan tẹ́ ẹ fẹ́ o ẹ má jẹ́ kóbìnrin wà yín wọ nǹkan tẹ́ ẹ fẹ́ wo tẹ́ bá fi emotion kún iṣẹ́ yìí tẹ́ fi emotion kún ó dẹ̀ ló ṣe pàrọ̀ tì ó dẹ̀ ló dẹ̀ ṣe kinní kan ẹni tọkùnrin ò fẹ́ bá sùn obìnrin tọkùnrin ò fẹ́ bá sùn obìnrin yẹn mọ tó lè ṣe tọkùnrin yóò fi padà bá sùn à ń bọ̀sibọ́sí ọkọ ilé if your husband did not sleep with you, you know what to do to make him do what he doesn't want to. Women have been known over the years, over the generation, women have been known to take men to places where they don't want to go. But their manipulative skills, they don't know how to use it for that one. How to spoil things and to make... A woman can make you hate somebody she wants you to hate and make you love somebody she wants you to love. Tóbìnrin bá fẹ́ kẹ́ ẹ hate èèyàn, ó mọ tó lè ṣe. Torí nígbà tó sign number yẹn sí wa, tó ní kẹ́ni yẹn bá wa sọ̀rọ̀ a tún wá kórìíra ọkùnrin yẹn sí láì mọ̀ pé impersonation ni we were actually speaking with a different person. tẹ́lẹ̀ ṣe bí we used to talk in line with that but later mo wò pé èèyàn ní there will be a limit to where you can go if you are not straightforward and critical and you are not professional. they will just wá kàn bá ṣẹ́ jẹ́ mẹ́ ẹ lọ́wọ́ wá tún yí ilé ẹ lórí ẹ̀yin ẹ mọ̀ bá ṣe ń lọ mà ẹ rí i pé orí yín ló máa padà yílé alẹ́yìn lẹ́ni kò ń lọ́mọ ṣe zìnà tó ti ń ṣe kó tiẹ̀ tó fọ̀rọ̀ lọ́yìn rárá. Landless homes and properties gbogbo àwa tá a fẹ́ ra lẹ̀ lẹ́pẹ́ tá a fẹ́ ra lẹ̀ ní Èkó tá a fẹ́ ra lẹ̀ nìbàdàn tá a fẹ́ ra lẹ̀ ní anílẹ̀ lárúlógún ọjọ́ nìbàdàn anílẹ̀ Island náà anílẹ̀ ní Ìkòròdú níbi Ìmọ̀ta very close to Caleb University ilẹ̀ wà ń bẹ̀ láti iléeṣẹ́ Landless homes and properties ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a kàn sí wọn ibẹ̀ láti lè ra ilẹ̀ tó fọkàn balẹ̀ 09066989877 iléeṣẹ́ Landless homes and properties là ń pè àjíǹde ara ó máa jẹ́ ẹ ṣé gan believe a woman's story at your own risk. Thank you guys.